ẹlẹ́mbẹ̀ wo ìtọ́jú òwúrọ̀ ṣe ń tẹ̀ síwájú mo sọ fún yín mo ní ọ̀gá mi Túnjí Ṣótìmírìn wọ́n wà nílẹ̀ Àgọ́dọ̀ ẹ kú ojúmọ́ o. Kò tọ́pẹ́ wa lè dúpẹ́ ara ẹni o àwọn ní akẹ́ iná. Kọ́ńkéré master. Ó ga jù ọlọ. Mo ti gbà pé tí àwọn orin àkọwọlé kọ́ńkéré yẹn fi hàn tí bẹ́ẹ̀ ni ó wà lóṣìṣì because ibi tá a tún abẹ̀rẹ̀ náà tí nǹkan bá fẹ̀ ìgbà míì ànímọ̀ ibi tó yẹ ká ti mú àmọ́ nǹkan tèmi kàn mọ̀ ni pé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kílẹ̀ tí rí o jàre àwa làwa lérè àwa lólórin tiwa àwa làwa lòde àwa làwa lòde o torí orin tiwa lẹ ó máa jó wà láì orin tiwa lẹ ó máa jó torí Kọ́ńkéré tẹ̀rí yẹn kò gba kólé ẹ ṣàmúlẹ̀sọ̀ lẹ́ẹ̀sọ òkè já àfilẹ̀ mi ní bíntín ọlọ. Kọ́ńkéré ọgá Túnjí Ṣótìmírìn àwa kéré sí wọn àwa máa ń wò wọn lókè ní pé irú bọ̀dá yìí ó yẹ káwa náà lè máa ṣe àmọ́ ní gbogbo bó ti wà yunifásitì tó ń ṣe burúkú náà pé Kọ́ńkéré fúdi ẹni pé àwọn ọ̀rẹ́ yín máa ń sọ lẹ́yìn wọ́n máa ń sọ̀rọ̀ yín lẹ́yìn gan-an. àwọn èèyàn lè. wọ́n sọ̀rọ̀ yín lẹ́yìn wọ́n ní Kọ́ńkéré wípé kíntẹ̀ ní Túnjí wà nínú kan ìwo ni Kọ́ńkéré fújì Kọ́ńkéré fújì la máa ń gbógun ẹ̀ ṣé Kọ́ńkéré fújì náà sì. Kọ́ńkéré beat torí kò dá dúró lórí fújì gbogbo ẹ̀ ó fẹ̀. Kọ́ńkéré yẹn ó jẹ́ bíi potpourri. àdàfin Kọ́ńkéré kò dúró lórí orin nìkan o lórí àwọn iṣẹ́ mi tí mò ń ṣe lórí orin kíkọ ijó ìlú lúlù eré orí ìtàgé ká máa dẹ́rìn pòṣónú èyí tí àwọn olóyìnbó pè ní comedy stand up comedy. bàbá wọn rí o. mo mọ̀ pé bàbá stand up comedy. ẹ máa wo ń tí ẹ̀yẹ́ máa wo ń tí ìyẹn la pè ní Kọ́ńkéré àdàpọ̀ dàlú Kọ́ńkéré tí Kọ́ńkéré tó bá nǹkan tí èèyàn bá ti Kọ́ńkéré tó fẹ́ ó concretize ẹ̀ ní ó yí seriously torí mo mọ̀ pé nígbà yẹn Túnjí Ṣótìmírìn tá a bá ń sọ̀rọ̀ nípa comedy gbogbo show FMA award kọ̀ọ̀kan gbogbo kọ̀ọ̀kan báyìí so àwọn tó máa ń ṣe fc ńgbà náà rí ibi táwọn Túnjí Ṣótìmírìn bá dúró sí àwọn máa wù báyìí ni pé àwọn ẹ̀gbọ́n wa rèé o akọ ẹ̀yìn náà pọ̀ ń gbà yẹn. àdẹ̀dúpẹ́ lọ́rọ̀ lọ́run èèyàn máa halẹ̀ gan but olúwa ló nílẹ̀ tí àwa bá ń ha ilẹ̀ à ń ha on behalf of to the glory of God la fi ń halẹ̀. lecturer ní University of Lagos. Bẹ́ẹ̀ni. Department Creative Arts. Bẹ́ẹ̀ni. Nígbà tí mo tiẹ̀ kọ́kọ́ gbọ́ máa ná aṣọ ọkùnrin tó ń ṣe rọ́dọ̀dọ̀ ẹ má bínú. No. tó ń ṣe Kọ́ńkéré. tí ó bá ń wọ ẹlẹ́nu ló lè fẹ́ ní ara ẹ̀ sọ. no mi ṣe mo serious. àṣé olùkọ́ tẹ̀ tún ní yunifásitì báwo lẹ ṣe ń yí méjèèjì papọ̀. ntí akọ tí a mọ̀ ni lọ́jọ́ àwọn àjọ̀gbọ́n àwọn èèyàn pàtàkì tí a lè fi ọwọ́ sọ̀yà pé tí àwọn wọ̀nyí bá dúró láwùjọ tí wọ́n bá ṣe tí wọ́n bá sọ iṣẹ́ ribiribi ni irú àwọn ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká bàbá Ọdọ́gbé Professor Adélùgbà àwọn bàbá wa Kìúbà Lázẹ̀ Kwẹ̀mẹ́ bàbá wa Dúró ní olóògbé Bọ̀dé Ọ̀sanyìn wọ́n ti pọ̀ jù tí èèyàn bá kọ́ṣẹ́ lọ́dọ̀ àwọn yẹn tó dẹ̀ tún kọ́ tó tún jẹ́ olùkọ́ nítorí pé ọgbọ́n ọpọlọ ìmọ̀ àti òye tí èèyàn ní láti fi lè máa ṣe irú iṣẹ́ tí à ń ṣe ó wá jẹ́ kó rọrùn láti máa ká máa kọ́ àwọn èèyàn tí ó ń bọ̀ lẹ́yìn wa àti àwọn táwọn náà fẹ́ mọ̀ pàtàkì ẹni tí èèyàn ó dàgbà tí èèyàn bá tó ti wà lẹ́jẹ̀ àti gbé síta ó rọ̀ wá lọ́rùn torí pé tí ẹ bá kọ́ṣẹ́ tí ẹ yanrantí àti kọ́ àwọn tí ó ń bọ̀ lẹ́yìn kò yẹ kó nira ìyẹn ni mo lè fi dáhùn. ìyẹn àwọn nǹkan tí ẹ ń ṣe ní yunifásitì Department Creative Arts. Bẹ́ẹ̀ni. láìpẹ́ yìí àwọn ọmọ yín kan ẹ̀ṣẹ̀ káwọn ọmọ kan wọlé táwọn náà bẹ̀rẹ̀ sí ṣe tíátà àbí. Bẹ́ẹ̀ni. ẹ̀ṣẹ̀ kan wọlé wọ́n pọ̀ lọ káàkiri. Bẹ́ẹ̀ni. àwọn yunifásitì míì gan náà tún wá sọ́dọ̀ yìí. wọ́n wà a máa ń pè ní induction ẹlòmíì ń pè ní initiation àmọ́ ọ̀rọ̀ tí àwọn tí wọ́n jẹ́ alákòóso ilé ẹ̀kọ́
ilé ẹ̀kọ́ gíga yunifásitì tí àkọkà ní lẹ́kọ̀ọ́ wọ́n rò pé tí a bá ń sọ initiation dàbí ìwà tó pé ó ti fi sẹ́gbẹ́ ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ initiation kí ládẹ ń sọ yìí náà àbá ní ká má pè ní initiation ẹ ká pè ní induction àwọn ń fi ọ̀nà tọ́ wọn sọ́nà pé ẹ̀yin tí ẹ ṣe wọ ilé ẹ̀kọ́ yunifásitì àkọkà àti ibi tí a ti ń ṣe eré orí ìtàgé yìí bí àwọn mòye àwọn lawyers tí wọ́n bá ti ríra wọn pàápàá jùlọ àwọn tó fẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n máa ń pe nǹkan kan ní induction náà wọ́n á fọ̀nà tọ́ wọn pé ibi ní kẹ́ gbà ẹ má gbà bí àwọn kan báyìí lẹ́ẹ̀kẹ́ ṣe ẹ má ṣe àwọn tá à ń ṣe rèé bí a dẹ̀ ṣe ń ṣe é rèé ìyẹn la ṣe fún àwọn ọmọ wa tí wọ́n ṣẹ̀ wọlé tí wọ́n jẹ́ 100 level student àtàwọn tí wọ́n ní diploma tó wọ direct entry tí wọ́n lọ sí 200 level ṣe gbogbo náà new student akẹ́kọ̀ọ́ tuntun ni wọ́n àwa ṣe induction yẹn pẹ̀lú orin pẹ̀lú ijó. ayọ̀ ọ̀gá kọ́ńkéré yìí ẹ ti gbé káàkiri ẹ ti lọ sókè òkun lọ báwo ṣé bẹ́ẹ̀ ni wọ́n gbà á tó ni. wọ́n gbà á a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí wípé n tí à ń ṣe wọ́n rí i pé ó jọ àṣà ó jẹ́ àṣà àti ìṣe wa ní ilẹ̀ Áfíríkà àwa ọ̀dẹ̀ wa dúró lórí yí pé èdè Yorùbá nìkan bẹ̀ ọ́ èdè Gẹ̀ẹ́sì wa àti oríṣiríṣi ti àwọn ní Faransé gbogbo ẹ̀pọ̀ ìyẹn ni ó fi jẹ́ kọ́ńkéré bó tilẹ̀ jẹ́ pé kúlẹ̀kúlẹ̀ Yorùbá nítorí ọmọ tí ó bá jẹ́ Yorùbá gbogbo ohun tí ó bá jọmọ́ àṣà Yorùbá ó máa jẹyọ nínú ohun tó bá ń ṣe àmọ́ àwa ò wá ní sọ pé nítorí ó ti jẹ́ pé èdè Yorùbá ni a fi ṣe ọ̀pọ̀lọpọ̀ orin àti ìlù tó wà ńbẹ̀ a tún mú àwọn oríṣiríṣi àṣà ìbílẹ̀ òkèèrè lọ́hùn wọlé tí a wá fi ń pè ní torí pé era globalization our fuse element ti rí tọ̀hún kí a tún lè gbé àṣà torí tí èèyàn ò bá ṣe bẹ́ẹ̀ àwọn ará tọ̀hún wọn ní fẹ́ kọ bí ara sí tí wọ́n bá rí tiwọn bẹ́ẹ̀ wọ́n á tún rí tiwa yẹn gangan ló kilẹ̀ ju tiwọn lọ. mo fẹ́ béèrè nígbà kan stand up comedy tá a sọ yẹn ẹgbàá ń bẹ ilé wa lójú àgbà mi àmọ́ ńgbà tó yẹ pé àwọn ẹ̀sùn wẹ́rẹ́ tó wà ń bẹ ń sìn àwọn ọ̀dọ́ tó wá dé ó dàbí ìgbà tó ń gba yín sẹ́gbẹ̀ẹ́ bọ́dẹ̀ yìí gba yín sẹ́gbẹ̀ẹ́ èyí náà dẹ́kan ra ẹ̀pà mù ní kí ló dé. kò rí bẹ́ẹ̀ àyè ń ṣe iṣẹ́ yẹn à ń bá eré yẹn lọ lákọlákọ ntí a wá tẹra mọ́ jùlọ ní solo performance tá a gbé káàkiri àgbáyé èyí tí mo bá ti ṣe oríṣiríṣi mo lu Gbọ̀rọ̀mìrò Gbọ̀rọ̀mìrò Ojoro Council àti Conscience lóríṣiríṣi bẹ́ẹ̀ tí mò ń ṣe ni wípé kí n má jẹ́ kí n dúró lójú kan nílùú yìí à ń gbé káàkiri tí mo ń ṣe yìí tí mo gbé káàkiri gbogbo ìlú òyìnbó Dublin àti Amẹ́ríkà ìyẹn la pè àkọlé ẹ̀ ní